ọlọ́pàá dóòlà ọmọdé méjì lọ́wọ́ ajínigbé lọ́yọ̀ọ́. Wọ́n mú ọ̀daràn mẹ́rin pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà olóró. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dóòlà ọmọdé méjì lọ́wọ́ àwọn ajínigbé ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá East. Bákan náà ni làwọn agbófinró ni wọ́n tún fi ọwọ́ òfin mú afurasí ajínigbé mẹ́rin pẹ̀lú onírúurú ìbọn àti nǹkan ìjà olóró míì lọ́wọ́ wọn lásìkò tí wọ́n ń kojú àwọn afurasí adigunjalè kan tí wọ́n ní wọ́n ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Èkó. Ni wọ́n fi ọwọ́ òfin mú àwọn ọ̀daràn náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká ó máa ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé àṣeyọrí náà ń tọ́ka sí ìpinnu iléeṣẹ́ ọlọ́pàá láti dẹ́kun ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣàlàyé ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá làwọn jàǹdùkú agbébọn ni wọ́n máa ya wọ agbègbè kan ní agbègbè Làǹlátẹ̀ níbi tí wọ́n ti jí àwọn ọmọdé gbé lọ. Ní kété tí àwọn aráàlú tí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé àwọn jàǹdùkú ajínigbé kan wọ́n ti gbé ọmọdé méjì lọ ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Abímbọ́lá Olúgbénga ló máa pàṣẹ kí DPO Làǹlátẹ̀ kó da àwọn agbófinró pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn, àwọn fijilantè àtàwọn ọdẹ sínú igbó kí wọ́n sì dóòlà àwọn ọmọ tí wọ́n máa jí gbé lọ náà. Àwọn agbófinró pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn, fijilantè àtàwọn ọlọ́dẹ wọ́n padà ṣàwárí ibùba àwọn ajínigbé náà nínú igbó. Báwọn jàǹdùkú náà bí wọ́n ṣe rí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ táwọn ẹ̀ṣọ́ elétò ààbò náà tí wọ́n sì dá padà, èyí tó mú kí ọ̀pọ̀ nínú wọn kó sá lọ. DSP Ọláyínká ló sọ bẹ́ẹ̀. Ikọ̀ elétò ààbò fi ọwọ́ òfin mú ọ̀kan lára àwọn jàǹdùkú náà, Umar Usman tó faragbọ́ta. Àwọn agbófinró wọ́n mà tó gba fóònù 3 lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. Ọwọ́ mà tó tẹ àfúrásì ọ̀daràn míì Abdullahi Ahmed ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ọlọ́pàá wọ́n kọ́kọ́ gbé lọ sí ilé ìwòsàn kí wọ́n tó jù ú sí àhámọ́. DSP Ọláyínká ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta. Iléeṣẹ́ ọlọ́pàá tún mú Sunday Dòwú, àfúrásì míì èyí tó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ajínigbé náà. Àwọn ọlọ́pàá mà tún mú Mohammed Ibrahim Shina, wọ́n ní ẹni tó rìnrìn àjò láti ìlú Ìlọrin láti kópa nínú ìjínigbé tó wáyé ní Ìbàràpá. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti ran ọlọ́pàá lọ́wọ́ báyìí, pàápàá jùlọ láti mú àwọn yòókù tí wọ́n sá lọ. Ẹ̀wẹ̀, àwọn ọlọ́pàá ti gbé àwọn ọmọ méjì tí wọ́n mà dóòlà lọ́wọ́ àwọn ajínigbé náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń tẹ̀síwájú báyìí lórí ìwádìí wọn kí ọwọ́ lè tẹ àwọn yòókù náà. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, àdẹ̀kù mọ́ra ṣe tòní, èmi àti ń rè àmàrà ànúgbà láṣẹ Èdùmàrè, àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.